lásìkò yìí ẹ kábọ̀ sí ìkànnì amóhùnmáwòrán BGI TV ìròyìn eré ìdárayá ló ń dé sí etí gbọ̀nyín ká tún mú ìròyìn eré ìdárayá náà wá sí etí gbọ̀nyín lẹ́kùnrẹ́rẹ́ ṣáájú má gbàgbé láti darapọ̀ mọ́ wa lójú òpó ìkànnì abánidọ́rẹ̀ẹ́ Facebook gbàgede ìmọ̀ with aláwìyé adébáyọ̀ lórí Instagram gbàgede ìmọ̀ _22 lórí YouTube bàbá gbàgede ìmọ̀ TV là ń jẹ́ lápá bẹ́ẹ̀. Bákan náà ẹ má gbàgbé láti subscribe láti máa rí àwọn ìròyìn wa àti àwọn ètò wa wò lọ́lọ́kọ̀ òjọ̀kan bí a bá ṣe múlẹ̀. Bákan náà àyè ṣí sílẹ̀ fún ìpolówó ọjà níkànnì amóhùnmáwòrán BGI TV. Samuel Owóyẹmí lórúkọ tèmi ìròyìn eré ìdárayá náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Ikọ̀ agbábọ́ọ̀lù aláfiọwọ́sọ bọ́ọ̀lù sínú apẹ̀rẹ̀ The Tigers ti orílẹ̀-èdè Nàìjíríà ló ti kó bẹ̀rẹ̀ ìyà fún ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè USA pẹ̀lú àmì ayò 75-70 níbi ìfẹsẹ̀wọnsẹ̀ àkọ́kọ́ níbi ìdíje ọlọ́rẹ̀ẹ́sọ̀rẹ́ èyí tó ń lọ lọ́wọ́ lórílẹ̀-èdè China àti pé ìgbà kejì rèé tí ikọ̀ agbábọ́ọ̀lù The Tigers yóò máa fi ìyà jẹ orílẹ̀-èdè USA. Ikọ̀ agbábọ́ọ̀lù The Tigers ni wọ́n gbéra kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà lọ́jọ́ ajé lọ sí orílẹ̀‐èdè China láti lọ kópa níbi ìdíje náà èyí tí yóò máa tẹnubọ epo ológúnjọ́ oṣù kẹwàá ọdún yìí. Bákan náà ṣáájú lọ ti pàdánù àǹfààní láti lọ ṣojú orílẹ̀‐èdè Nàìjíríà níbi ìdíje Olympics ti ọdún 2024 tí yóò máa wáyé ní ìlú Paris lórílẹ̀‐èdè France. Alága fún àjọ tó ń rí sí bọ́ọ̀lù aláfiọwọ́sọ bọ́ọ̀lù sínú apẹ̀rẹ̀ ìyẹn Babs Ogunade ẹni tó sọ̀rọ̀ lẹ́yìn àṣeyọrí náà sọ di mímọ̀ pé ikọ̀ agbábọ́ọ̀lù The Tigers ló ti ń dàgbàsókè ní ọ̀nà tó dára torí àwọn tí ń pèsè àwọn ikọ̀ agbábọ́ọ̀lù sílẹ̀ fún ọjọ́ iwájú èyí tí wọ́n sọ di mímọ̀ wípé yóò dára púpọ̀ tí àwọn bá ń ṣe léyìí lẹ̀ ṣáájú ọjọ́ iwájú àti pé àṣeyọrí náà kò jẹ́ èyí tí ó jẹ àwọn ológun púpọ̀. Bákan náà lọ́wọ́ yìí àti jáwé olúborí níbi ìfẹsẹ̀wọnsẹ̀ kojú ikọ̀ agbábọ́ọ̀lù aláfọwọ́sọ bọ́ọ̀lù sínú apẹ̀rẹ̀ tí orílẹ̀ USA ẹ jẹ́ ká máa jẹ ìgbádùn rẹ̀ lọ fún àsìkò yìí ní ìwòye ìfẹsẹ̀wọnsẹ̀ tó kàn. Ìdíje ọlọ́rẹ̀ẹ́sọ̀rẹ́ èyí tí ó ń lọ lọ́wọ́ láàrin orílẹ̀-èdè China ló jẹ́ èyí tí wọ́n fi ìwé pe orílẹ̀-èdè Nàìjíríà láti wá kópa níbẹ̀ pẹ̀lú àwọn orílẹ̀-èdè tó pọ̀ àti pé àṣírí náà ló ti mú ìdàgbàsókè wá fún àwọn agbábọ́ọ̀lù aláfọwọ́sọ bọ́ọ̀lù sínú apẹ̀rẹ̀ ti orílẹ̀-èdè Nàìjíríà. Ó sọ di mímọ̀ sí iwájú pé ṣùgbọ́n kí wọ́n má jẹ́ kí ìwà jíjáwé olúborí náà ṣì wọ́n lọ́nà ṣáájú ìfẹsẹ̀wọnsẹ̀ tó kàn lórílẹ̀-èdè China. Agbábọ́ọ̀lù ọwọ́ ẹ̀yìn fún ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Nàìjíríà Super Eagles Ọláìná ní ikọ̀ agbábọ́ọ̀lù rẹ̀ Nottingham Forest ti sọ di mímọ̀ pé yóò máa pàdánù ìfẹsẹ̀wọnsẹ̀ ọlọ́rẹ̀ẹ́sọ̀rẹ́ láàrin ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Nàìjíríà Super Eagles àti ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Saudi Arabia àti ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Mozambique látàrí ìfarapa tó ní. Ṣáájú lọ́jọ́ kejì oṣù yìí ni akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Nàìjíríà Super Eagles Jose Peseiro ló ti fi orúkọ Ọláìná léde pẹ̀lú àwọn agbábọ́ọ̀lù márùnlélógún mìíràn tí wọn yóò máa kópa fún ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Nàìjíríà Super Eagles níbi ìdíje ìfẹsẹ̀wọnsẹ̀ ọlọ́rẹ̀ẹ́sọ̀rẹ́ kojú orílẹ̀-èdè méjì orílẹ̀-èdè Saudi Arabia àti orílẹ̀-èdè Mozambique àti pé ìfẹsẹ̀wọnsẹ̀ àkọ́kọ́ ni yóò máa wáyé lọ́jọ́ 13 oṣù kẹwàá nígbà tí ìfẹsẹ̀wọnsẹ̀ kejì yóò máa wáyé lẹ́yìn ọjọ́ mẹ́ta ní pápá ìṣeré kan náà. Ibùdó ìgbáradì fún àwọn agbábọ́ọ̀lù náà ni yóò máa wà ní ṣíṣí lórílẹ̀-èdè Portugal lọ́jọ́ kẹwàá oṣù tí a wà yìí. Ọláìná ẹni ọdún mẹ́rìndínlọ́gbọ̀n ló ti kópa tó ṣe pàtàkì fún ikọ̀ agbábọ́ọ̀lù rẹ̀ Nottingham Forest látìgbà tó ti dẹ́sẹ̀ wọ inú ikọ̀ agbábọ́ọ̀lù náà láti inú ikọ̀ agbábọ́ọ̀lù Torino. Bákan náà ló gba àmì ẹ̀yẹ tó dára jù lóṣù tó kọjá nínú ikọ̀ agbábọ́ọ̀lù rẹ̀ ìyẹn Nottingham Forest bí ẹ kò bá gbàgbé ń pé akẹgbẹ́ rẹ̀ tí wọ́n jọ wá láti orílẹ̀-èdè Nàìjíríà Táíwò Awoniyi ló gba àmì ẹ̀yẹ náà fún ti oṣù kẹjọ. Àjọ tó ń rí sí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lórílẹ̀‐èdè àgbáyé FIFA ló ti sọ di mímọ̀ pé orílẹ̀‐èdè Morocco, Portugal àti orílẹ̀‐èdè Spain ni wọn yóò máa parapọ̀ gba àlejò ìdíje ife ẹ̀yẹ àgbáyé World Cup ti ọdún 2030 gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fi léde láti ojú òpó ayélujára wọn lọ́jọ́rú ọ̀sẹ̀ yìí pé ìgbésẹ̀ náà ló wáyé níbi ìpàdé ìgbìmọ̀ àjọ FIFA èyí tí wọ́n ṣe lọ́jọ́rú ọ̀sẹ̀ yìí. Àjọ FIFA ṣe àfikún ọ̀rọ̀ pé àwọn fẹ́ jẹ́ kí eléyìí wá sí ìmúṣẹ láti sàmì sí 100 ọdún tí wọ́n ti ṣe àgbékalẹ̀ ìdíje ife ẹ̀yẹ àgbáyé World Cup lẹ́yìn tí wọ́n ti fi ìkùlùkùn pẹ̀lú àwọn ènìyàn tí ọ̀rọ̀ náà kàn tó fi mọ́ àwọn àjọ tí ọ̀rọ̀ náà kàn láti fi ìwà ìṣọ̀kan hàn láàrin orílẹ̀-èdè 6 lórúkọ ìdíje náà nígbà tí wọn yóò máa pe gbogbo àgbáláyé láti wá bá àwọn ṣe àjọyọ̀ 100 ọdún tí àwọn ṣe àgbékalẹ̀ ìdíje náà
náà láti ọwọ́ àjọ FIFA nígbà tí wọ́n bá ń ṣe àjọyọ̀ náà ní àwọn orílẹ̀-èdè bíi Uruguay, Argentina, Paraguay pẹ̀lú àwọn onírúurú ìfẹsẹ̀wọnsẹ̀ àlàkalẹ̀ fún ti ọdún 2030 nínú ìwé ìtàn orílẹ̀-èdè Morocco láti ilẹ̀ adúláwọ̀ àti orílẹ̀-èdè Portugal ni wọn kò tí gba àlejò ìdíje ife ẹ̀yẹ àgbáyé World Cup náà rèé. Bákan náà ní ọdún 1982 ní orílẹ̀-èdè Spain gba àlejò ìdíje náà gbẹ̀yìn. Látàrí bí akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù Manchester City Pep Guardiola ṣe jáwé olúborí níbi ìfẹsẹ̀wọnsẹ̀ kojú ikọ̀ agbábọ́ọ̀lù RB Leipzig pẹ̀lú àmì ayò 3-1 eléyìí ló túmọ̀ sí pé ó ti ṣe àṣeyọrí níbi ìfẹsẹ̀wọnsẹ̀ 103 láti pa àkọsílẹ̀ ìtàn tí akọ́nimọ̀ọ́gbá náà fún ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United Sir Alex Ferguson parẹ́ èyí tó fi hàn pé òun ti jáwé olúborí níbi ìfẹsẹ̀wọnsẹ̀ 5-2 níbi ìfẹsẹ̀wọnsẹ̀ náà ni agbábọ́ọ̀lù Foden ti kọ́kọ́ mi àwọn ní abala àkọ́kọ́ ìfẹsẹ̀wọnsẹ̀ náà kí agbábọ́ọ̀lù kan láti inú ikọ̀ agbábọ́ọ̀lù RB Leipzig tó dá ẹyọkan náà padà èyí tó mú kí abala àkọ́kọ́ ìfẹsẹ̀wọnsẹ̀ náà yọrí sí àmì ayò ẹyọkọ̀ọ̀kan. Abala kejì ìfẹsẹ̀wọnsẹ̀ ní agbábọ́ọ̀lù Julian Alvarez àti Jeremy Doku ti gbá góòlù kọ̀ọ̀kan wọlé láti rí pé ikọ̀ agbábọ́ọ̀lù Pep Guardiola Manchester City rí ọwọ́ mú níbi ìfẹsẹ̀wọnsẹ̀ kojú ikọ̀ agbábọ́ọ̀lù RB Leipzig pẹ̀lú àmì ayò 3-1. Pẹ̀lú àṣeyọrí yìí akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù Real Madrid nìkan ló ti jáwé olúborí níbi ìfẹsẹ̀wọnsẹ̀ 108 láti máa léwájú fún ẹni tí ń ṣe akọ́nimọ̀ọ́gbá ikọ̀ agbábọ́ọ̀lù Manchester City Pep Guardiola. Bákan náà ló wà ní ipò kíní gẹ́gẹ́ bí akọ́nimọ̀ọ́gbá tó ti gba ife ẹ̀yẹ Champions League 4 nígbà tí akọ́nimọ̀ọ́gbá Pep Guardiola wà lẹ́yìn rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó ti gba ife ẹ̀yẹ náà fún ìgbà 3 nínú ìwé ìtàn bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ti UEFA. Lẹ́yìn tí ọwọ́ ìyà bá ikọ̀ agbábọ́ọ̀lù PSG lánàá lásìkò tí wọ́n kojú ikọ̀ agbábọ́ọ̀lù Newcastle tí wọ́n wá láti orílẹ̀-èdè England pẹ̀lú àmì ayò 4-1 akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù Newcastle Eddie Howe ló ti ṣe àfọ̀mọ́ ọ̀rọ̀ ìdí pàtàkì bí ikọ̀ agbábọ́ọ̀lù rẹ̀ ṣe gbé irú ikọ̀ agbábọ́ọ̀lù PSG láti ẹ̀yìn. Bákan náà bí wọ́n ṣe gbé wọn ṣubú lulẹ̀ níbi ìfẹsẹ̀wọnsẹ̀ kejì ti ìdíje UEFA Champions League ní alẹ́ ọjọ́rú àná nípasẹ̀ ìrànlọ́wọ́ àwọn góòlù fún ikọ̀ agbábọ́ọ̀lù Newcastle 3 àwọn tí wọ́n fi orúkọ wọn léde gẹ́gẹ́ bíi Miguel Almiron, Dan Burn, Sean Longstaff àti agbábọ́ọ̀lù Fabian Schär. Ó wá sọ di mímọ̀ sí iwájú lẹ́yìn ìfẹsẹ̀wọnsẹ̀ náà pé ìwà ọgbọ́n inú tí àwọn ṣe àmúlò rẹ̀ ni ó jẹ́ kí àwọn kó bẹ̀rẹ̀ ìyà fún ikọ̀ agbábọ́ọ̀lù PSG láìwo ti ipò tí wọ́n wà lágbàáyé àbí nínú ìdíje French League 1. Bákan náà ni wọ́n fi àgbà hàn ikọ̀ agbábọ́ọ̀lù PSG àti akọ́nimọ̀ọ́gbá wọn ìyẹn Luis Enrique àti pé àjùmọ̀ṣe iṣẹ́ ló mú kí àwọn lékè níbi ìfẹsẹ̀wọnsẹ̀ náà. Lákòótán akọ́nimọ̀ọ́gbá náà wá sọ di mímọ̀ pé pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ làwọn fi wá síbi ìfẹsẹ̀wọnsẹ̀ náà èyí tó sì ṣe ìrànlọ́wọ́ fún gbogbo àwọn agbábọ́ọ̀lù rẹ̀ láti rí pé wọ́n bọ́ sí ipò kíní ìsọ̀rí F tí wọ́n wà nínú ti ìdíje UEFA Champions League nígbà tí ikọ̀ agbábọ́ọ̀lù PSG wà ní ipò kejì pẹ̀lú àmì 4 lẹ́yìn ìfẹsẹ̀wọnsẹ̀ méjì tí wọ́n ti gbá sẹ́yìn níbi ìdíje UEFA Champions League. Bí yóò ti mọ rèé fún ìròyìn eré ìdárayá láti ìkànnì amóhùnmáwòrán BGI TV ká tó máa lọ ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ wa lójú òpó ìkànnì abánidọ́rẹ̀ẹ́ Facebook gbàgede ìmọ̀ with Aláwìyé Adébáyọ̀ lórí Instagram gbàgede ìmọ̀ _22 lórí YouTube bàbá gbàgede ìmọ̀ TV là ń jẹ́ lórí YouTube. Ẹ má gbàgbé láti subscribe láti máa rí àwọn ìròyìn wa àti àwọn ètò wa wò lọ́lọ́kọ̀ ọ̀jọ̀kan bí a bá ṣe múlẹ̀. Bákan náà àyè ṣí sílẹ̀ fún ìpolówó ọjà níkànnì amóhùnmáwòrán BGI TV. Samuel Owóyẹmí ló ti mú ìròyìn eré ìdárayá náà wá sí etí ìgbọ̀nyín. Àwa la ó máa ṣe nǹkan ò ní ṣe wá o. Ire kàbìtì.